pípọ̀ tí gbogbo wa wà ń bẹ̀ lálẹ́ yìí nítorí pé gbogbo yín wà ń bẹ̀ ni ẹ̀yin la wá wò anybody tó bá fẹ́ máa lọ sí orí péjì wọn máa lọ lè wò wọ́n ẹ jẹ́ kó máa lọ lè gbọ́ nítorí àwa gan tá a kéwú tẹ àtẹ̀yìn tẹ jáwà fún àwa tá a kéwú gan nígbà míì táwọn pípọ̀ yìí bá mú ọ̀rọ̀ wá tí ẹ bá ti pa padà lọ lè wá evidence dáadáa tá a dẹ̀ lọ lè tún tíráwò dáadáa èrí yóò fẹ́ dàrú pé ṣé tí wọ́n sọ yẹn ṣe bẹ́ẹ̀ ni kìíní yẹn rí ni ká tó wá pé ẹni tí ò kéwú so kò sí nǹkan kan tá a fẹ́ máa lọ lè ṣe nínú ní tí wọ́n ń ṣe yẹn òpin ayé ti dé already ó sì dá mi lójú pé Islam máa joro sí ni nínú àwọn tá a jẹ́ mùsùlùmí àti tá a jẹ́ náà àfáà ẹ̀ máa bá díẹ̀ la kù mí Islam mùsùlùmí díẹ̀ báyìí ló kù gbogbo àtàkàn jẹ́ inú àtọ́jà kọ́kọ́ ju àwọn èèyàn nù tá kọ́kọ́ yọ àwọn èèyàn kúrò nínú Islam àwọn àfáà kọ́kọ́ jẹ́ kan náà so ẹni tó wá yọ̀yàn sínú Islam sọ ìwọ̀n la pè ní mùsùlùmí tó jọ pé ó kún ọwọ́ wọn bá mú ẹ wo bí Malik yẹn Musa Malik yẹn tó ń ka Kùránì yẹn àwọn àfáà kan náà ń bẹ nínú Islam tó jọ wípé bí ẹ bá ṣe pé jálà bí tán bá dẹ̀ rí pé àwọn bá kù nínú ìjẹ́ àfáà pé àwọn ẹsẹ̀ mùsùlùmí mímọ́ àwọn oníròyìn kí n ṣe mùsùlùmí mọ́ ní àwọn iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn àwọn gan takò Ọlọ́run ju Ọlọ́run lọ tán bá ń sọ̀rọ̀ tèmi à ń gbọ́ níbi wáàsí tí wọ́n ṣe so a lè defend àwọn a lè protect káwọn ènìyàn má di oníṣẹ̀ṣe pẹ̀lú pé a mọ̀ ní pé a fẹ́ takò wọ́n gbígbà pa fẹ́ ní kọ́rọ̀ Ọlọ́run àti tànábì tó ṣe kó má ṣẹlẹ̀ ní ní táwa gbìyànjú àti ṣe ni pé bá a ṣe ń ṣe fún ẹni tí ó bá gbọ́ a máa fi dá wọn padà àmọ́ pé ká máa bá àwọn pípù yìí ṣe nìkọ́s ká máa bá wọn ṣe mọ̀nàkọ́sà gbígbà pé a máa help wọn lórí tí wọ́n ń ṣe yẹn ni yóò wá dàbí pé tí wọ́n ń ṣe yẹn nítumọ̀ kan so n tẹ́mi rí ní a little bit nìyẹn kẹ̀dákun ẹ má jẹ́ kí gbogbo mùsùlùmí ẹ má jẹ́ kí kẹ́ni yẹn kó ṣẹlẹ̀ mọ́ kẹjá fi wọ́n lẹ̀ torí pé àkọ́kọ́ ni pé ànàkùn là àkọ́kọ́ ni wípé in tí wọ́n rí nínú òwe tiwa tí wọ́n lè fi takò wá ni wọ́n gbọ́yé òun ni wọ́n fẹ́ gbogbo tí ń bẹ nínú òwe tiwa tó jẹ́ òdodo wọn nídìí rẹ̀ yẹn rárá ní tẹ́yìn ò sì nídìí tẹ́ ń kà fún ẹ sọ fún yín ọ̀nà òun ni ó gbà lọ́wọ́ yín tí ò fẹ́ gbọ́ tí ó sì wú ẹnu wọn bá tó rí wípé tí ò yé tó rò pé ẹ̀rọ ni ló fẹ́ mú jáde fún ayé pé ẹ̀rọ ní ń bẹ nínú kíní wọn so yọrí dúnà líyò tẹ́fí ònúra láì bí àfọwá yìí gójẹjọ pé kò sí pa ẹ dákun so ànàkùn la ibi tí èmi rí. Sheikh Ibrahim èmi dúró báyìí Sheikh Ibrahim olóyè mi ìfẹ́ ṣe orúkọ yín pè ní o ó dà ìkọ́ wọn ní ìjọba tó ń bá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.